ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dá dókítà Ọlálẹ́yẹ tí wọ́n jù sẹ́wọ̀n gbére lórí ẹ̀sùn ìfipábọ́mọdé lòpọ̀ láre o. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn nípínlẹ̀ Èkó ti sọ pé kí dókítà Olúfẹ́mi Ọlálẹ́yẹ tí wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún lórí ẹ̀sùn fífipá bá ọmọ kékeré lájọṣepọ̀ tí wọ́n fi kàn án náà kó máa lọ lálàáfíà. Òní ọjọ́ Ẹtì ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2024 ni onídàájọ́ Olúkáyọ̀dé Bádà dá Ọlálẹ́yẹ sílẹ̀ wípé kó máa lọ sílé rẹ̀ nítorí pé kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi jù ú sẹ́wọ̀n lọ́dún tó kọjá o. Inú oṣù kẹwàá ọdún 2023 ni onídàájọ́ Rahman Oshodi ti ilé-ẹjọ́ tó ń gbé ẹ̀sùn ìfipábánilòpọ̀ nípínlẹ̀ Èkó jù Ọlálẹ́yẹ sẹ́wọ̀n gbére o lórí ẹ̀sùn wípé ó bá ọmọdébìnrin ọmọ ọdún 16 láṣepọ̀. Ilé-ẹjọ́ náà sọ pé àwọn ìwà tí Ọlálẹ́yẹ hù lásìkò tí wọ́n gbọ́ ẹjọ́ rẹ̀ lọ́wọ́ àti pé kò ṣe bí ẹni tí ọ̀rọ̀ náà ká lára ló fà á tí wọ́n fi dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún un. Lẹ́yìn ìdájọ́ náà ni Ọlálẹ́yẹ tó jẹ́ alákòóso àgbà ní ilé ìwòsàn ojú ti ìpínlẹ̀ Èkó ìyẹn Optimal Cancer Care Foundation pé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó sì jẹ́ kó di mímọ̀ pé òun kò mọ nǹkan kan nípa ẹ̀sùn tí wọ́n fi kan òun o. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sọ pé àwọn ẹ̀rí tí ẹlẹ́rìí 6 tó yọjú sílé ẹjọ́ láti tako Ọlálẹ́yẹ níwájú ilé-ẹjọ́ kò papọ̀ mọ́ra wọn. Bẹ́ẹ̀ sì ni kò sí ẹ̀rí kankan tó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni Ọlálẹ́yẹ fipá bá ọmọ òun láṣepọ̀. Bákan náà ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tún bu ẹnu àtẹ́ lu onídàájọ́ tó ju Ọlálẹ́yẹ sẹ́wọ̀n gbére pípò níṣe ló fi ìmọ̀tara ẹni ṣe ìdájọ́ náà léyìí tó ní kò bójúmu tó. Àbọ̀ ìgbésẹ̀ mi sí ìpinnu ilé-ẹjọ́ náà jẹ́ èyí tó yanilẹ́nu. Fún ìdí èyí mo dá dókítà Olúfẹ́mi Ọlálẹ́yẹ láre láti máa lọ láyọ̀ àti àlàáfíà, adájọ́ sọ bẹ́ẹ̀ o. Ilé-ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ìyàwó dókítà Ọlálẹ́yẹ ló gba fóònù ọkọ rẹ̀ láti máa fi àwọn ẹ̀rí kan ránṣẹ́ lórí ímeèlì èyí tí wọ́n lè lò láti fi tako ọkọ rẹ̀ nílé ẹjọ́. Gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe ṣàlàyé, dókítà náà àti ìyàwó rẹ̀ ti wà nílé ẹjọ́ tẹ́lẹ̀ láti pínyà àti pé mímú obìnrin náà wá sílé ẹjọ́ láti wá dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí kò bá ìlànà mu nítorí bó ṣe ní ìfẹ́ sí ẹjọ́ náà tó tako ọkọ tó fẹ́ kọ̀ sílẹ̀. Ilé ẹjọ́ sọ pé ó ti lọ ṣe pàṣípààrọ̀ ìwé ọkọ ọkùnrin náà sí ti ara rẹ̀ láì jẹ́ kí ọkùnrin náà mọ̀. Ó tún gbìyànjú láti ta ilé rẹ̀, kódà ó ti gbìyànjú láti yọ òǹtẹ̀ ọkọ rẹ̀ kúrò nínú àpò ìṣúná tí wọ́n jọ ń lò nílé ìfowópamọ́ àti pàápàá ó tún gbìyànjú láti kó àwọn ọmọ sá lọ sókè òkun láì jẹ́ kí ọkọ rẹ̀ mọ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wáyé lásìkò tí ọkùnrin náà wà láhàámọ́ àwọn agbófinró nígbà tí ẹjọ́ rẹ̀ ń lọ lọ́wọ́ nílé ẹjọ́. tó kì í dùn kó pọ̀. Àdéhùn jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára kẹrìnlélógún Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí títí di ìgbà mìíràn tá ó fi ire àti ayọ̀ pàdé. Ire o. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.